tí Rashidi ó jẹ́ tọkọ rẹ̀ nílọ́lùpọ̀ nílé ọ̀sà òun ló ń jó yẹn Dalaja ní orúkọ eégún yìí ilé ọ̀sà nílọ́lùpọ̀ ló wà lókè àgọ́. Òṣèré TV ló ń ká àwọn ọ̀rọ̀ wá sílẹ̀ lọ́lùpọ̀ la wà lágbóolé ọ̀sà níbi tí wọ́n mú dára sí ń jó ẹ́ rí i pé àwọn olùdó lùlù fún wa àwọn tó ń dágbájá ni láàrin wọn obìnrin bẹ́ẹ̀ ó sì ń gbìyànjú. Àwọn abẹ́kùn àwọn jáde ìpínlẹ̀ bá wà fún. Ọ̀dọ́ wà fún. Ibi náà ní ọmọ ẹgbẹ́ kó ọlọ́ọ̀ṣà wà fún. Ó wà láàfin. Ààfin lọ́lọ́pàá la wà yìí. Eégún Dalaja lọ́wọ́ kí ó lálùpàá tì í lálùpàá. Ọba ń bẹ ní Yẹ̀wò, ọba ń bọ̀ láìpẹ́ tó wá dìbìlẹ̀. Kábíyèsí ọba ìlú Lálùpọ̀, ọba Mùdú Ìyàlíta Gbogbo, Àgbéjìmí wà. Wọ́n ló wá jẹ́. Kábíyèsí ọba Gbàgbó òun ni wọ́n ń kì.
wọ́n ń kí lọ́wọ́lọ́wọ́ yẹn. Ọba náà ń jalè ni o. Ọba náà ń jalè ni o. Bàbá kò sí ẹ̀ka bẹ́ẹ̀. Ó ń jalè o. Ìyá jẹmọjẹmọ láàrin jẹmọ. Ẹgbẹ́ ìdè wà níta. Èsì jẹmọ láàrin. Eégún jẹmọjẹmọ láàrin. Bẹ́ẹ̀ lọ báyìí.
ṣé a rí pé àyẹ̀ náà mọ́jó rẹ̀ jó oúnjẹ òtí ẹ̀mú kékeré ẹ̀yọ. àbẹ́tì.